kí ni òfin Islam sọ nípa ìpànìyàn nítorí sísọ ọ̀rọ̀ òdì sí ànábì? Obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Amayi ti pàdánù ẹ̀mí rẹ̀ ní ìpínlẹ̀ Niger o nígbà tí àwọn kan dáná sun fún ẹ̀sùn pé ó sọ̀rọ̀ lòdì sànábì Muhammad. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ṣe sọ, Amayi tó ń ta oúnjẹ ní àwọn èèyàn kan ṣe ìkọlù sí tí wọ́n sì dáná sun ní agbègbè Kasuwan Garuba ní ìpínlẹ̀ náà nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta. Àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní Niger Wasiu Abiodun fi léde lọ́jọ́ Àìkú ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2025 sọ pé àwọn èèyàn náà ti dáná sun obìnrin náà tán kó tó di pé àwọn ọlọ́pàá débẹ̀. Gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà sojú wọn ṣe ṣàlàyé, wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé nígbà tí èèyàn kan tó jẹ́ oníbàárà olóúnjẹ ọ̀hún sọ fún pé òun fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí aya láti fi ṣe súnà nábì. Wọ́n ní èsì tí Amayi tí òun náà jẹ́ mùsùlùmí fún ọkùnrin náà jẹ́ ọ̀rọ̀ òdì sí ànábì Muhammad. Èyí ni wọ́n ní ó bí àwọn ọkùnrin tó wà níbẹ̀ nínú, tí wọ́n sì gbé ọ̀rọ̀ náà lọ sí ọ̀dọ̀ olórí agbègbè náà níbi tí Amayi ti tún sọ ọ̀rọ̀ náà tó sì bí àwọn ọkùnrin tó tún wà níbẹ̀ náà nínú pẹ̀lú o. Èyí ló ṣokùnfà bí àwọn èèyàn náà ṣe bẹ̀rẹ̀ sí ní sọ ọ́ lóko tí wọ́n sì dáná sun títí tí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ti bẹ̀rẹ̀ sí ní fa wuyewuye lórí ẹ̀rọ ayélujára tí àwọn èèyàn sì ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ àwọn ènìyàn náà. Àjọ tó rí sí ẹ̀tọ́ àwọn mùsùlùmí ní Nàìjíríà Mùríkì ti bu ẹnu àtẹ́ lu pípa Amayi o, tí wọ́n sì ní ìṣẹ̀lẹ̀ náà kò bá ẹ̀sìn Islam mu. Adarí ìjọ Mùríkì ọ̀jọ̀gbọ́n Isiaq Akíntola nígbà tó ń bá iléeṣẹ́ ìròyìn sọ̀rọ̀ ṣàlàyé pé lóòótọ́ ni ẹ̀sùn sísọ ọ̀rọ̀ òdì sí ànábì Muhammad tàbí Allah ní ìjìyà lábẹ́ òfin Islam, àmọ́ ó ní ìlànà tí ìjìyà náà fi lè wáyé o. Ó ní kì í ṣe pé àwọn èèyàn kan máa kó ara wọn jọ tí wọ́n sì máa ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn, bí kò ṣe pé ó di ti ilé ẹjọ́ nílànà ṣẹ̀ríà tàbí ti ìjọba. Òfin tí Islam ṣe ni pé ẹnikẹ́ni kò gbọdọ̀ gba ẹ̀mí èèyàn àyàfi láti ọwọ́ ilé ẹjọ́ tí ìjọba gbé sílẹ̀. Ẹni tí ilé ẹjọ́ bá dájọ́ kú fún nìkan ni Islam fi àyè lẹ̀ fún pé kí wọ́n gba ẹ̀mí lọ́rùn rẹ̀, bóyá ó jẹ́ ilé ẹjọ́ tó jẹ́ ti òyìnbó ni o tàbí ti ṣẹ̀ríà. Ó ní sísun èèyàn níná tàbí sísá èèyàn ládàá jẹ́ ohun tó lòdì sí òfin Islam. Ọ̀jọ̀gbọ́n Isiaq ní ó pọn dandan fún ìjọba láti ṣe àwárí àwọn tó wà láabi náà kí wọ́n sì fi wọ́n jófin láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Nínú ọ̀rọ̀ tirẹ̀, onímọ̀ nípa ẹ̀sìn Islam nílùú Ìlọrin Muritadọ Yahya sọ fún iléeṣẹ́ ìròyìn pé lóòótọ́ ni àdíìtì kan wà tó fẹsẹ̀ múlẹ̀ pé ikú ni ìjìyà ẹ̀ṣẹ̀ ni tó bá tàbùkù ànábì. Ó ní nínú ìlànà ṣẹ̀ríà, adájọ́ nìkan ló lẹ́tọ̀ọ́ láti ṣe irú ìdájọ́ bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti àwọn ẹlẹ́rìí láti fìdí rẹ̀ múlẹ̀ pé ẹni náà ṣe ẹ̀ṣẹ̀ ọ̀hún o. Àfáà Muritadọ fi kún pé irúfẹ́ ìjìyà bẹ́ẹ̀ kò tún gbọdọ̀ wáyé nílànà dídáná sun èèyàn nítorí Ọlọ́run nìkan ló lẹ́tọ̀ọ́ láti fi iná jó èèyàn gẹ́gẹ́ bí ìjìyà o. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa bá wa fẹ́ràn rẹ̀, bẹ́ẹ̀ ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn. Jẹ́gẹ́
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.